Óyá óyá kákọ́ lọ́jọ́ ìbí. Obìnrin ire tó nínú ire tó lọ́gbọ̀n ire tó tún níwà ire. Àpáta dé àpáta pàrọ̀ ewì dé. Olúwatáyọ̀ lèmi fẹ́ wá máa kí obìnrin ire. Ó lómi lára ó nàró dúró dédé àpọ́nbẹ́pọ̀ rẹ̀ lẹ́yìn ijó ẹ̀gẹ́. Arẹwà Olúwatáyọ̀ Ọlájùmọ̀kẹ́ Ọmọwùmí o. Ọ̀gbàgì àkókò oníṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ aláwẹ̀rí yáwẹ̀rí gbókùn. Ìwọ lọmọ aláwẹ̀rí yáwẹ̀rí gbódídí ọ́ní. Èmi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí mi mẹ́ja mẹ́rin gọ̀gọ̀ ẹ̀yìn rẹ̀ mọ̀. Ìranilé tí àwẹ̀ yá padà dẹ́já lọ́ní. Ùdùrẹ́ pojúdà èjọba rẹ̀ èjọyè rẹ̀. Ó sọdún èyí wá ṣèmí yìí sí. Ẹni tó mọ̀ ọ́ bí owó ló ní kí n máa kí ọ. Ó ní bó ti sọdún èyí wá ṣe púpọ̀ lókè pẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ò ní bá wọn tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ bó bá ti ń lọ re ó máa bọ̀ re. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at Apataewi 1 ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.